ń kùn nínú ìrókò iná tí ń jó níbodè ọ̀run Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè aleluya o. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà lórígun mẹ́rin gbogbo àgbálá ayé tẹ́ ti ń tẹ́tí sí èmi ọmọ ọ̀dọ̀ àgbà o. Mo káyè ènìyàn mi nílà oòrùn, ìwọ̀ oòrùn, gúúsù àti ní àárẹ̀wá o. Mo kí yín gidi gan o. Mo sì júbà lọ́wọ́ ẹ̀yin tó nílé ayé, ẹ̀yin ìyá mi àgbà, ẹ̀yin là àgbà tọ́ sí, ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ, nítorí pé ẹ̀yin là àgbà tọ́ sí. Mo júbà lọ́wọ́ yín o. Ẹ jẹ́ kójú mi ṣe o. Èmi ọmọ yín, ọmọ ọ̀dọ̀ yín ò ní mo wà mo dé lónìí o. Ẹ jẹ́ kójú mi ṣe o. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín gan-an, mo kí yín. Lónìí mo fẹ́ fún yín ní gbẹ́rẹ́ ọ̀wọ̀ àwọn ẹlẹ́yẹ kan lénìí. Gbẹ́rẹ́ ọ̀wọ̀ àwọn àgbà kan mo fẹ́ yọ̀ǹda fún ẹ̀yin ọmọ aráyé lónìí. Ẹ máa bá mi ká lọ o. Ẹ̀yin ènìyàn mi, kí ni wọ́n ń pè ní àwọn àgbà? Kí ni wọ́n ń pè láwọn ẹlẹ́yẹ? Gbogbo wa la mọ̀, kò ní di àìṣẹ̀ṣẹ̀ wí àwí rẹ̀yìn. Gbogbo wa la ti mọ̀ tán pè láwọn àgbà. Kí ni wọ́n ń pè ní ọ̀wọ̀? Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé iṣẹ́ yìí bá wà lára èèyàn ti di àwọn àgbòmọ̀fọ̀ fún èèyàn ní ọ̀wọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹran èèyàn ó ti di èèwọ̀ fáwọn àgbà láti jẹ. Kódà bí èèyàn bá wà lórí àìsàn tó jẹ́ pé ẹ ti ṣe àyẹ̀wò lórí ẹ ti rí wípé àwọn àgbà ti pín ẹran rẹ̀, tẹ́ ẹ bá rí gbẹ́rẹ́ yìí sí fún ẹran rẹ̀ wọn ó dá a padà, nítorí pé tán bá fi lè jẹ wọn ti jẹ èèwọ̀ nìyẹn o. Ẹ ṣe kọ́kọ́ júbà lọ́wọ́ àwọn àgbà, nítorí pé àwọn àgbà yìí ṣe nǹkan téèyàn máa ń bẹ́ sí. Àwọn náà máa ń múlé ayé tutù, àwọn ní máa ń múlé ayé rọrùn fún yàn. Ìgbà tó náà bá dalẹ̀ ayé tán tó múlé ayé dá, ìgbà téèyàn bá ní yàrá ni, ilé ayé dàbí yàrá kan. Ọlọ́run wá fún àwọn àgbà, Ẹlẹ́dùmarè fún àwọn àgbà ní kọ́kọ́rọ́ ilé ayé. Wọ́n lè ṣílé ayé, wọ́n lè tìlé ayé, nítorí pé èèyàn tẹ́ ẹ fún ní kọ́kọ́rọ́ tó jẹ́ pé èèyàn sì wà nínú ilé, n tó bá wù yàn lè fi, tó bá wù ẹnìyẹn ló lè fi àwọn tó wà nínú ilé ṣe, nítorí ọwọ́ ẹ̀ lágbára ilé ayé wà. Ẹ̀yin ìyá mi, mo júbà lọ́wọ́ yín o. Ẹ má jẹ́ á ṣìṣe o. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé kò yẹ kí ẹ̀yin èèyàn mi tẹ́ jẹ́ èèyàn ọmọ ọ̀dọ̀ àgbà lórí ìkànnì yìí, kò yẹ kẹ́ mọ̀ ní lára. Kò yẹ kẹ́ mọ̀ ní lára o. Bẹ́ẹ̀ sì ni pé iṣẹ́ yìí tá a bá ń lò ó, tẹ́ ẹ bá ń dá àwùjọ bìkan táwọn àgbà bá wà níbẹ̀, ẹ̀yin gan ẹ ó mọ̀, nítorí pé wọn ò mọ farahàn yín, tó jẹ́ pé mọ̀ retí wọ́n mọ̀ yọ̀ mọ́ yín láwọn àgbà gẹ́gẹ́ mọ̀ pé yóò ti yé èèyàn àgbàlagbà. Bọ́ọ̀ láwọn ṣe iṣẹ́ yìí kí n má pẹ́ lórí ẹ̀ rárá. Ẹ bá mi lọ wá èpo ọ̀bọ̀, èpo ọ̀bọ̀ tó fín mú dáadáa, tó tìkì dáadáa. Ẹ bá mi lọ jẹ ewé àjẹ́ òbàlé. Ẹ bá mi lọ ra epo asín kan pẹ̀lú àtàrí kan. Ẹ bá mi jó o papọ̀. Tó bá ti bá mi jó o papọ̀ dáadáa, ẹ bá mi lọ̀ ọ́ lẹ́yìn odó. Tó bá ti lọ̀ lẹ́yìn odó, ẹ sí gbẹ́rẹ́ ọ̀sá ẹlẹ́yẹ sí èjìká apá ọ̀tún, ọ̀sá ẹlẹ́yẹ sí èjìká apá òsì. Ẹ fi ẹbu yíra. Èèyàn púpọ̀ lè lò ó. A lè ṣe fọ́mọ wa, a lè ṣe fáyà wa o. Iṣẹ́ yìí ti di èèwọ̀. Tí sẹ́yìn bá ti lè wà lára wa, a ti di èèwọ̀ fáwọn àgbàlagbà. Wọn ò tún dà wá láàmú mọ́. Bẹ́ẹ̀ sì ni wọn ò máa fi ọwọ́ wa, wọn fi máa wọ̀ wá. Mo káyè ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà. Tí o bá ṣe darapọ̀ mọ́ ìkànnì mi, subscribe sórí YouTube channel yìí. Ẹ̀yin tá a ti ń bára wa bọ̀, ẹ̀yin náà máa share rẹ̀ sáwọn ènìyàn yín ká máa jẹ àǹfààní ìwé àtegbò látara yín àti látara èmi náà o. Ó dìgbà.